fún solution problem tèmi. bí gbẹ́ni sùúrù ṣó wà okay sọ fún mi ṣó gbádùn dáadáa. wọ́n lọ bá oníkọ́kọ́ ti dé o. ṣé eléyìí tó ń ta ìlú fẹ́ fi rẹ̀ lámbọ̀? Iná ìmọ́lẹ̀ apá kejì, kí ló fẹ́ ṣẹlẹ̀ níbẹ̀? Ní ibi tí apá kìíní tán sí, a rí wípé àwọn jàgídíjàgan mẹ́ta tí wọ́n lọ dojúkọ ìmọ́lẹ̀ lóru, wọ́n yìnbọn fún un tí ó sì ṣubú tí ó dákẹ́. Ìjẹ́ ó ṣeé ṣe kí ìmọ́lẹ̀ ti kú tàbí kó yè é? Nínú tírélà tí wọ́n rìlíìsì fún wa, a rí wípé ìmọ́lẹ̀ jí padà lọ́jọ́ kejì. Ìyẹn túmọ̀ sí wípé kò kú o. Alábàjọ tó fi jẹ́ wípé nígbà tí wọ́n fẹ́ yin ìbọn fún un, wọ́n ń pe ìbọn ní omi lásán. A tún rí wípé ìmọ́lẹ̀ tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ tí a ṣẹ̀dá gbélé lọ́wọ́. Lóòótọ́ alámọ̀dí èèyàn ni ìmọ́lẹ̀. Tí a bá ti rí i pẹ̀lú ìmúra ẹ̀ gan-an, ẹ ó ti mọ̀ wípé wèrè ni. Ṣùgbọ́n alámọ̀nà ẹ̀dá ni, nítorí wípé bó ṣe jẹ́ wèrè tó, ó ti ṣe iṣẹ́ ìyanu lọ́pọ̀lọpọ̀ tí olórí pípé mi ò lè ṣe. Ṣùgbọ́n àwọn aláìmọ̀kan èèyàn wọ́n ti twist iṣẹ́ ìyanu yẹn mọ́ ọ lọ́wọ́. Iná ìmọ́lẹ̀ apá kejì, kí ló fẹ́ ṣẹlẹ̀ níbẹ̀? Kí gangan ni ìtàn ìgbésí ayé ìmọ́lẹ̀? Kí ló dé tí àtùpà ò fi rídìí ara rẹ̀? Kí ló dé tí adániwáyé fi gbà kí ìmọ́lẹ̀ òjíṣẹ́ rẹ̀ wà ní irú ipò tí ó wà? Nígbà tí ìmọ́lẹ̀ tún jí padà sáyé, àwọn wo ni ìmọ́lẹ̀ tún bá pàdé tí ó jẹ́ iṣẹ́ fún wọn tí wọ́n sì gbọ́ ìkìlọ̀ tí wọ́n fi jagun borí? Àti wípé àwọn ẹlòmíràn wo ni wọ́n pe ọ̀rọ̀ ìmọ́lẹ̀ ní ọ̀rọ̀ wèrè tí wọ́n sì bógun lọ tàbí pàdánù ohun tó ṣe iyebíye sí wọn? Gbogbo ìdáhùn yìí la máa rí ní apá kejì, ìyẹn part 2 iná ìmọ́lẹ̀. Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá, eléyìí tí à ń pe àkọlé rẹ̀ ní iná ìmọ́lẹ̀, Afeez Abiodun ló gbé sinimá yìí jáde lórí Ògìdán TV. Màá ṣàlàyé bí ẹ ṣe lè wo apá kìíní àti kejì sinimá yìí nínú fídíò yìí. Ẹ máa bá mi ká lọ. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó kún fún ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀, sinimá tó kọjá à ń fi ẹnu ròyìn. Tí bá fẹ́ wo sinimá iná ìmọ́lẹ̀ apá kìíní, ẹ láìkì fídíò tí ẹ ń wò yìí. Tí bá ti láìkì fídíò yìí tán, ẹ rí wípé ẹ subscribe sí channel yìí kí ẹ dẹ̀ tan notification bell yín. Ẹ wá bọ́ sínú description box. Ẹ máa rí líǹkì tó máa indicate iná ìmọ́lẹ̀ apá kìíní. Tẹ́ bá ti tẹ̀ ẹ́, ó máa gbé yín débi tí ẹ máa ti wo apá kìíní sinimá yìí. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ wo apá kejì, ìyẹn part 2, nǹkan tẹ́ ẹ máa ṣe ò pọ̀. Ẹ rí wípé ẹ láìkì fídíò tí ẹ ń wò yìí, ẹ subscribe kí ẹ wá bọ́ sínú comment section. Ẹ máa kọ̀mẹ́ǹtì iná ìmọ́lẹ̀ apá kejì tàbí iná ìmọ́lẹ̀ part 2. Ẹ dìmáàdì fún dáadáa ní comment section kí wọ́n lè mọ̀ wípé ẹ̀yin olólùfẹ́ sinimá yìí ẹ ti ṣetán láti wò ó. Ó ṣe pàtàkì kí ẹ dìmáàdì fún gidigidi gan nínú comment section kí wọ́n lè tètè gbé jáde fún gbogbo wa láti wò. Nítorí náà, ẹ máa comment iná ìmọ́lẹ̀ part 2 tàbí iná ìmọ́lẹ̀ apá kejì. Ẹ láìkì fídíò tí ẹ ń wò yìí, kẹ́ẹ̀dẹ̀ subscribe. Tí wọ́n bá ti sọ ọjọ́ àti àsìkò tí wọ́n fẹ́ gbé jáde, bóyá lórí social media page wọn, èmi á tètè update yín, máa jẹ́ kẹ́ tètè mọ̀ ọjọ́ àti àsìkò tó fẹ́ jáde àti bí tẹ́ máa ti rí wò. Torí ẹ̀ ló ṣe pàtàkì kí ẹ subscribe sí channel yìí kí ẹ lè jẹ́ lára ẹni àkọ́kọ́ láti mọ àsìkò àti ìgbà tí apá kejì máa jáde. Ẹ̀yin olólùfẹ́ sinimá iná ìmọ́lẹ̀ àti gbogbo ẹ̀yin olólùfẹ́ Afeez Abiodun, mo rí yín náà o. Ó dìgbà.